àìfàgbàfẹ́ nìkan ni òjá yógún kápágbára pọ̀ kápàmọ̀pọ̀ kápèrò pọ̀ nítorí ẹ̀rí eyín àti ahọ́n wọn jọ ń gbé nínú ẹnu ni o àmọ́ bó bá tásìkò tí wọ́n jọ ṣiṣẹ́ wọ́n pàgbára pọ̀ kan náà agbára tí wọ́n ń papọ̀ òun ni wọ́n fi ń ṣàṣeyọrí tí wọ́n fi ń lu egungun tí wọ́n fi ń jẹran bóun la ṣe fẹ́ dé ilẹ̀ ìlérí security votes ìtàkùn gọ́ọ̀nọ̀sì wọ́n ń gbà lóṣooṣù níbo ni wọ́n lò ó sí bọ́bá wá dòní tẹ ní Sunday Igboho lágbára ẹjẹ́ kẹ́lòmíì náà síwájú àìláṣọ lọ́rùn pàkà ó tàpérò gbogbo ọmọ oríwo kí ló dé tí gbogbo wa kápágbára pọ̀ kápàmọ̀pọ̀ kápèrò pọ̀ ohun tó bá fi d'Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ Aláàfin Òjò pa ṣẹ̀kẹ̀rẹ̀ mọ́dé ọmọ àtìgbò mọ́ ṣàfihàn Ìsẹ́yìn Orò mọ́ ṣàṣùpìyè Ṣakí Ògún ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàtà gbogbo àwọn igbó rìsáàmù tó wà lọ́nà sẹ́yìn níbo la mọ̀ tí wọ́n dúró sí lọ́jọ́ kìíní àná tá a láǹfààní tá a ń sọ ayé rò pé kí ni wọ́n wí gan-an àmọ́ nínú rìsáàsì tó lóye mọ́jà sọ́ra ṣe láyé àjẹta sí àná sóní àwọn àmọ̀tẹ́kùn tó lọ bẹ̀ àtàwọn security force tó lọ bẹ̀ ṣe é mọ̀ wípé gbogbo wọn pátá ni wọ́n dẹran lẹ̀ kí ló fà á tí wọ́n fi dẹran lẹ̀ àwọn tí wọ́n jí wọn kọ́ yìí àwọn kìíní máìlì tí wọ́n máa ń fix sílẹ̀ tí wọ́n máa fi ń fọ́ òkúta wọ́n ti dẹ́ sí gbogbo agbègbè inú igbó yẹn tó bá ti rìn wọ́n bẹ̀ you are scattering ó ti dọ́rùn tako tó mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ ló fi jẹ́ wípé ogun rúgbọ́ bọ̀ lórílẹ̀‐èdè yìí ìjà àgbòrò ló ń gorí iná ọ̀tẹ̀ olóṣèlú àti wọ̀ọ̀bìà ló ń sorílẹ̀‐èdè yìí dèrò ẹ̀yìn gbogbo wa pátá níbo ni gbogbo alágbára fẹ́ bá yàrá já gbogbo ẹni tí pẹ̀lú pé Sunday Igboho why don't you move forward ẹ̀yin náà lọ́kùnrin lágbolé yìí. ní tèmi ẹ wò ó ti dójú ẹ̀ báyìí àbúrò Sunday Igboho lẹ́rí tó ń sọ̀rọ̀ yìí o tó ṣàlàyé wípé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yóò ti kọjá ọ̀rọ̀ Sunday Igboho wípé àjẹbánu àti wọ̀ọ̀wọ̀nbíà olóṣèlú òun ló ń fa gbogbo nǹkan tó wà ńlẹ̀ yìí o àti wípé àwọn tí wọ́n wá jí ọmọ kó ní Ògbómọ̀ṣọ́ pé wọ́n wá lásán wípé kíní bọ́ǹbù tán fi máa ń fọ́ òkúta gbogbo ẹ̀ làwọn ará bí ni wọ́n ti fi sílẹ̀ náà ti gbé sójú ọ̀nà tó jẹ́ pé ẹnikẹ́ni tó bá tẹ kíní ìmọ́lẹ̀ ọ̀run làlà wípé àwọn àmọ̀tẹ́kùn àtàwọn ọlọ́dẹ tán wọgbó tọ̀ wọ́n lọ pé ọ̀pọ̀ nínú wọn ló ti dèrò ọ̀run báyìí o pé ẹnikẹ́ni tó bá wá ń pe Sunday Igboho pé kò náà wọgbó lọ kó lọ máa bá àwọn pípù yìí jà pé òun náà ṣèbó lọ́kùnrin lágboolé tiwọn ṣe pé kán lọ pe ará ilé tiwọn kóun náà bọ́ síta kó wá máa jà o ẹ wo ọ̀rọ̀ òdùn lẹ́nu tèmi ẹ jẹ́ kí n filẹ̀ kẹ́ gbọ́rọ̀ yìí lẹ́nu àbúrò Sunday Igboho síwájú sí ẹ má gbàgbé ẹ bá mi wo subscribe button tó wà nísàlẹ̀ yẹn ẹ kílíkì lé lórí fún wa ọwọ́ yín tẹ́ fi ń bá wa tẹ subscribe mo gbàdúrà fún yín lórúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sin ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. orí àìfàgbàfẹ́ nìkan ni òjá yógún kápágbára pọ̀ kápàmọ̀pọ̀ kápèrò pọ̀ nítorí ẹ̀rí eyín àti ahọ́n wọn jọ ń gbé nínú ẹnu ni o àmọ́ bó bá tásìkò tí wọ́n jọ ṣiṣẹ́ wọ́n pàgbára pọ̀ kan náà agbára tí wọ́n ń papọ̀ òun ni wọ́n fi ń ṣàṣeyọrí tí wọ́n fi ń lu egungun tí wọ́n fi ń jẹran bóun la ṣe fẹ́ dé ilẹ̀ ìlérí security votes ìtàkùn gọ́ọ̀nọ̀sì wọ́n ń gbà lóṣooṣù níbo ni wọ́n lò ó sí bọ́bá wá dòní tẹ ní Sunday Igboho lágbára ẹjẹ́ kẹ́lòmíì náà síwájú àìláṣọ lọ́rùn pàkà ó tàpérò gbogbo ọmọ oríwo kí ló dé tí gbogbo wa kápágbára pọ̀ kápàmọ̀pọ̀ kápèrò pọ̀ ohun tó bá fi d'Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ Aláàfin Òjò pa ṣẹ̀kẹ̀rẹ̀ mọ́dé ọmọ àtìgbò mọ́ ṣàfihàn Ìsẹ́yìn Orò mọ́ ṣàṣùpìyè Ṣakí Ògún ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàtà gbogbo àwọn igbó rìsáàmù tó wà lọ́nà sẹ́yìn níbo la mọ̀ tí wọ́n dúró sí lọ́jọ́ kìíní àná tá a láǹfààní tá a ń sọ ayé rò pé kí ni wọ́n wí gan-an àmọ́ nínú rìsáàsì tó lóye mọ́jà sọ́ra ṣe láyé àjẹta sí àná sóní àwọn àmọ̀tẹ́kùn tó lọ bẹ̀ àtàwọn security force tó lọ bẹ̀ ṣe é mọ̀ wípé gbogbo wọn pátá ni wọ́n dẹran lẹ̀ kí ló fà á tí wọ́n fi dẹran lẹ̀ àwọn tí wọ́n jí wọn kọ́ yìí àwọn kìíní máìlì tí wọ́n máa ń fix sílẹ̀ tí wọ́n máa fi ń fọ́ òkúta wọ́n ti dẹ́ sí gbogbo agbègbè inú igbó yẹn tó bá ti rìn wọ́n bẹ̀ you are scattering ó ti dọ́rùn tako tó mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ ló fi jẹ́ wípé ogun rúgbọ́ bọ̀ lórílẹ̀‐èdè yìí ìjà àgbòrò ló ń gorí iná ọ̀tẹ̀ olóṣèlú àti wọ̀ọ̀bìà ló ń sorílẹ̀‐èdè yìí dèrò ẹ̀yìn gbogbo wa pátá níbo ni gbogbo alágbára fẹ́ bá yàrá já gbogbo ẹni tí pẹ̀lú pé Sunday Igboho why don't you move forward ẹ̀yin náà lọ́kùnrin lágbolé yìí bó tún síwájú ẹ̀yin náà lẹ́ẹ̀padà tún wípé ta ló ránṣẹ́ bára ayé bá fẹ́ bẹ́ẹ̀ ẹgbẹ́ blanca síta ẹ pariwo wípé kò tẹ́ wa lọ́rùn àjàgà yìí lé lálejò kí ìjọba tẹ́tí gbọ́ ariwo wa but for olóyè Sunday Igboho to come out ẹ méjì àtàrà wa olóyè Sunday Igboho lọ́mọ ó níyàwó ó lẹ́bí ó lára àwọn náà mọ̀ pé Sunday mi ò gbọ́dọ̀ yọ bí kinní ni o ìdí ọ̀dọ̀ wa mo sọ wọn síná
ṣé bọ̀dá rẹ̀ mẹ́mẹ́ ni sọ fún kọ̀gbọ́dọ̀ tẹ̀ta kánbẹ̀ ni ọ̀dà oníkálukọ̀ dókòólé rẹ̀ oníkálukọ̀ ọmọ wúra wọn ni sọmọ èyí ọ̀sẹ̀ wá ń jò ní kò tí ì tán lára wa sọ gbọ́ bá ní ọ̀sán fẹ́gbọ́n rẹ̀ kọ́ gbọ́ bí ọba fi gbọ́ ọ̀yàn ní méjì níbi sẹ́pẹ̀ fún ohun tó bá ti ń di bẹ́ẹ̀ tíyàwó náà pé my dear, do you want me to become a widow? Do you want me to cry? Do you want me to have another internal problem? For the children to cry to their father, dad. If you commit anything concerning Nigeria, we are going to disown you as a father. Ọmọ tí yàrá bá fi sọ bẹ́ẹ̀ fún yẹn ṣe mọ̀ kó gbọ́gbọ́n. Nítorí kalẹ̀ rí nínú ilé, amúkọ ìwẹ̀ wọ́, òkèlè ìwẹ̀ wo sàlẹ̀. Àmọ́ tá a bá lágbàdo ọwọ́ tá a fi ń sọ̀yà. Tí gbogbo àwọn ọba aládéládé wa tí wọ́n buwọ́lùwé. Tí wọ́n buwọ́lùwé wípé let's go into this battle. Olóyè Sunday Igboho is ready to sacrifice everything. But kí ẹnu péyà kárí kánú ránṣẹ́ pẹ̀lú jáwáyà kíní kan orí ó ti di kọ́lọ́mọ ọdọ́mọ ẹ̀gbẹ́. Yorùbá ní sọ ẹni àkìdẹni tí kíní Yorùbá ní sọ̀rọ̀ àná ní bá mi ìkójúmọ́ tó má. Orí Yorùbá abúni abẹ́ẹ̀bùmọ̀ tiwọ̀ntì. If care is not taken, àwa náà làákò lè wájà láti polówó wa mú pé ta ló rán wọn ṣẹ́. Àkọ́kọ́ ta ló ń gba security vote? Call to the state governor. Protect the life and properties of the citizens. That is the first primary service of the governor. Call the governor into order. Call the governor to ask him where are the security votes being given to them monthly at the rate of at least 20 billion per month. Where are the security votes? Each state, at least you must have at least 2 to 3 helicopter. Surveillance helicopter. States mélòó ló ní? We have nothing. And we said government of the people, by the people, to the people. Is there any jurisdiction? Do we have any database? Do we have any jurisdiction or camera or surveillance camera that can survey our land? No. So calling Sunday Igboho is not the one collecting your security votes. Sunday Igboho is just a person like you and I who wanted to sacrifice, fight for his own tribe. So Oshabo wà lè gbè mí, ṣe bí bó ti bá mi, ṣe ẹ rántí pé odidi ọdún 5 since 2001. Olóyè Sunday Igboho ṣẹ̀ṣẹ̀ darí wọlé kò tí ì tó ọdún kan o, ọdún kan kìíní. Kò tí ì tó oṣù 6 láti 2021. Yorùbá ní gbà lónìí gbà lọ́la ìgbádùn olóyìnbó dùn ọwọ́ ọ̀bá fọ́ bàìbàì ọmọ wò gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n ní ó síwájú lánàá wọ́n padà ń kú bí ẹni láyé ni. Unless all the kings come into order, come into federal government that we support Igboho to lead the battlefront, or you support Daniel Adams to lead the battlefront, then we are ready. Mi ò fẹ́ kó kò lè dóye lé bàbẹ́. But for we to just conclude that Igboho should come out for what? Come out for what? When we have all the security arms of government, we have the Navy, we have the soldiers, we have the police, we have everything in orders. They should switch into action. Don't let us deceive ourselves. Kí la ń parọ́ fúnra wa fún? Èèyàn méje pàdánù ẹ̀tàn, bẹ́ẹ̀ni tí wọ́n tó bá bẹ́ẹ̀ni tó tàn yẹn mọ̀. Àkókò tá a dẹ̀ wà yìí, wọ́n ti sọ gbogbo ẹ̀dùn òṣèlú. Lọ́jọ́ kìíní àná, à ń pariwo. Ó dé Ògbómọ̀ṣọ́ níbo la mọ̀ tí wọ́n tún wà. Ògbómọ̀ṣọ́ wà ní ojú ọ̀nà tó já sí gbogbo àárín gbùngbùn lẹ̀ Yorùbá. Ògbómọ̀ṣọ́ ó wọ Òkè Ògùn. Ògbómọ̀ṣọ́ ó padà sí Ìlọrin. Ògbómọ̀ṣọ́ ó já sí ìpínlẹ̀ Ọ̀ṣun tá a bá gba ọ̀nà ẹ̀rìn Ìlóbù axis ó já sí ìpínlẹ̀ Ọ̀ṣun. Ògbómọ̀ṣọ́ já sí Ọ̀yọ́ tá a bọ̀ Ìbàdàn. Àárín gbùngbùn láti dé yìí. But when we are glamoring, shouting them, a lot of people started insulting because àwọn aláìníṣẹ́ nígbà tá àti wá pariwo Yorùbá nation ṣé ìran yálàyà rẹ ní fún mi lówó oúnjẹ àbí ìran yálàyà rẹ ní bọ́ mi amúkan ìwẹ̀ wọ́ òkè láwọ̀ àwòsàlẹ̀ gbégbègbè èèyàn mélòó lọ́kẹ́ lè balẹ̀ nínú Ògbómọ̀ṣọ́ lónìí tí ó lóun fẹ́ lọ sọdún léyà àwọn ìgbèríko tó wá wà ń bẹ̀ èèyàn mélòó lọ́kàn rẹ̀ balẹ̀ lónìí ọkọ̀ ò balẹ̀ jàmbá bà fún jàmbá rẹ̀ lékelèké yé tó ọ̀bá mọ̀ lórí ìrìn àjò yìí tó lóye Sunday Igboho dìde sí lọ́jọ́ kìíní àná ìyàwó àwọn jáde láyé lórí ẹ̀ wípé ọmọ mi dà ọmọ ẹni kú ó sànjọ́ ní ọmọ ẹni nù lọ
ìyá jáde láyé lórí ẹ o àdògán ó kù àfáàfàkáyì ó kù gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ pé lóye Sunday Igboho ó padà ó lọ join òṣèlú ó rí before you could insult him walk in his shoes live the kind of sorrow olóye Sunday Igboho has lived feel his pains then you are free to blame him. Ìwọ tó o bá gbarú àtẹ̀mọ́ra bẹ́ẹ̀ láàrin ọdún márùn-ún kó o máa wo àwọn ọmọ rẹ lókèrè kó o máa lè dọ́dọ̀ wọn. Don't ever say that. Olóyè Sunday Igboho passed through a lot of hidden pains that can't be said outside. His property was stolen. Mo rẹ́ nìkan tó sọ pé where were you when your brother's property was stolen? Did they tell you I'm in charge of all his properties? Because I have my own life to live. Likewise, he has his own life to live. Mi ò ń ṣàbúrò agbódúlógún. Tí mo ní bọ̀dá ni, tí mo ní ilé ìpínlẹ̀, tí mo ní ìwé ẹ̀wà, document tí mo ní ìwé ẹ̀wà. Because we are all industrious. A son of nobody who wants to become something or something like other. Because we all know we came from nowhere. Gbogbo ẹ̀dá tó bá ti gbójúlé ẹ̀kan kó nígbà tí lágbájá bá lálòun náà tó là tí ọ̀bá láàyè èrè ò ní nísùmọ̀ nítorí ẹ̀ ni wọ́n fi sọ fún pé Ọlọ́run ní ńlá ni gbogbo ọmọ ológun kí lè rí gbètùgbètù ṣe gbogbo ọmọ ọlọ́lá kí lè rólé bàbá wọn. If you are not born with the spirit of leadership, no amount being given to you will always become the servant. Because we are all born to. Some are born to be a leader and some are born to serve the great ones. Are you born to serve the great one or you want to become a leader? I want to become a leader, I don't want to serve. Because a lot of you don't know what is happening. Láti jẹta yẹn, àwọn olóyè Sunday Igboho gbà. Kò lè sùn, kò lè wo. Olóyè Sunday Igboho was calling right from there and there, calling the DSS, calling everybody to know what step can be taken. Àmọ́ gbogbo àwọn tí wọ́n pè wọ́n Sunday ní sùúrù ṣe jẹ́jẹ́. Ní sùúrù ṣe kí ni ṣe jẹ́jẹ́. Bẹ́ẹ̀ náà ni àwọn ìyàwó ẹ̀rọ àdìsá. Ìgbà ọ̀pọ̀lá ṣìnà ní kinní kan. Níbo lẹ wà? They are monitoring. Ó ti kú wípé tí ó sì lẹ́bí àwọn ìyàwó àtọmọ gan mójútó nǹkan wọn àwọn àbúrò tó òjì ó sí ní. Wípé mo lẹ́ ń lọ. Ó dìgbà tá a bá níbi tí ìjọba àtàwọn ọba wa tí wọ́n ti submit ìwé báyìí pé Sunday Igboho you are being handed over for us. Or what help can you render? So wọ́n á jókòó dialogue. Ó rí Nigeria is a funny country. Àwọn ni wọ́n kò lè wájú àwọn náà wọ́n kò lóko wá mu. Àwọn ni wọ́n sọ̀rọ̀ àná di bá mi kò dúró tó mọ́. So if you are not contented with Sunday Igboho's decision, if you can lead the team, because you are of ethnicity, it's just a civilian like you can go ahead. It's a free work. There's no proportion. In leading is a matter of choice. If you truly love your tribe, move ahead. We have a lot of warriors in Yoruba land. Go ahead. Must it be Sunday Igboho? This is what Sunday Igboho was clamoring for. We pay, bó ṣe rí yìí, ohun tó ju ọmọdé rí, ohun tó ju àgbàlagbà rí tó fi dì, bó ju ọmọdé bá rí yóò fọ́, mélòó la fẹ́ kà? Kò ṣe ròyìn. So, tá a bá fẹ́ ìtúsílẹ̀, àfi kí gbogbo àwọn ọba aládé wa tí wọ́n fi ọ̀mọ̀ ṣọ̀kan, nítorí ikán pawọ́pọ̀ wọ́n mọlé ńlá, eré ìrùn pawọ́pọ̀ wọ́n màjìyàn, ìròyìn wọn pawọ́pọ̀ wọ́n ṣafárá torí ọjọ́ iwájú àwọn ọmọ wọn ni. Ó ní gbé abá pagbára pọ̀ tá a pamọ̀pọ̀ tá a pèrò pọ̀ láti gbé orí wa lárugẹ láàtó bọ́ lọ́wọ́ ìjàmbá tí ń jà wáyìí. Àwọn tá à ń sọ yìí, àwọn bandit tá à ń sọ yìí, àwọn agbẹnipa tá à ń sọ yìí, wọ́n ti sọ̀rọ̀ǹdì wa nílẹ̀ Yorùbá tí àwọn ìjọba bá sọ wípé ó yá lọ́wọ́lọ́wọ́ pé ojú ogun yá ní kòríta tí mo wà yìí tá bá lè ti ọwọ́ bọ ìwé tí mo ń sọ yìí bàbá ọkàn mi balẹ̀ tí wọ́n bá ti gbà wípé kí n mú kí ní àṣẹ tó ń bẹ lọ́wọ́ mi dání. Bàbá kò nídìí pé mi ṣe ń lọ lé pẹ̀lú ohun tó wà lára ìṣẹ̀ṣẹ̀ sì wà bí ayé ti gbà á nì. Ọ̀rọ̀ ti tèmi ò nídìí pé mi kó jagunjagun dà àbẹ́mi kó ọlọ́pàá àbẹ́mi kó kinní kan rìn. Ohun tí ó wà lọ́wọ́ mi yìí ó ju ọlọ́pàá ó ju sójà lọ lójú ti tèmi tó dá mi lójú dáadáa. Oògùn ayẹta wà, oògùn òkígbẹ́ wà, àfẹ́ẹ̀rí wà, gbogbo àwọn nǹkan tí àwọn bàbá wa ń lò láyé ìgbà ni gbogbo ẹ̀ ló sì wà lọ́wọ́ wa tó dá mi lójú. Ìbọn sákàbùlà mọ̀kàn kí wọ́n gbé bí ìbọn táwọn ọlọ́pàá ń gbé lọ́wọ́ wọn ṣé tí wọ́n bá fi dán wò náà. Kán jẹ́ kí èmi pẹ̀lú àwọn ìjọba ká ti jọ tọwọ́ bọ ìwé àdéhùn. Nígbà míì akọni a máa ṣubú lójú ìjà torí pé Yorùbá máa dalẹ̀. Tí mo bá fa ẹ̀mí mi sílẹ̀ fún gbogbo ọmọ Yorùbá ìyà ò ní jẹ ọmọ àtìyàwó mi. Ẹ̀yin tèmi ẹ wò ó lágbára báyìí o lẹ́yìn ìgbà tí àwọn ajínigbé tí wọ́n ti gé orí tíṣà láìpẹ́ yìí àti tí wọ́n jí ọ̀pọ̀lọpọ̀ ọmọ kó
ní Oríire local government ní ọ̀pọ̀lọpọ̀ àwọn akọni ilẹ̀ Yorùbá, àwọn àgbà ọdẹ, àwọn olóògùn, àwọn babaláwo lóríṣiríṣi ni wọ́n ti ń jáde pé àwọn ṣetán o láti kojú gbogbo àwọn ajínigbé wọ̀nyí. Lára wọn náà ni Ìbà Gani Adams, ìkan náà nínú wọn náà ni bàbá wa tó ń sọ̀rọ̀ yìí wípé òun ṣetán o tí ìjọba bá ṣetán láti jẹ́ kí àwọn sign agreement. Ṣùgbọ́n ohun tó wá ń yani lẹ́nu ni wípé bí gbogbo àwọn èèyàn ṣe ń jáde lóríṣiríṣi pé ó yá ìjọba ẹ ṣí wálẹ̀, ẹ jẹ́ ká kojú àwọn wọ̀nyí, kí ló ń ṣẹlẹ̀ gangan tí ìjọba ò fi dáhùn rárá pé ó yá ṣe bẹ́ẹ̀ lé yẹn lágbára, ó dá gbogbo ẹni tó bá ṣetán láti ran ìjọba lọ́wọ́ àbí gbogbo ẹni tó bá ṣetán tó mọ̀ pé òun lè kojú àwọn wọ̀nyí, ó yá ẹ máa bọ̀, tàbí kán kóra wọn jọ, tàbí kó níbì kan tán ti máa lọ sign. Kí ló fà á tí ó fi jẹ́ pé ìjọba dákẹ́ lórí ọ̀rọ̀ yìí? Gbogbo bẹ́ẹ̀ náà làwọn èèyàn kan náà pe Sunday Igboho lọ, pe Sunday Igboho bọ̀, àwọn kan pe Ìbà Gani Adams, àwọn èèyàn kan náà fúnra wọn náà bẹ̀rẹ̀ sí jáde wípé àníṣe ìjọba ẹ ṣí wálẹ̀, àṣetán láti kojú àwọn ènìyàn wọ̀nyí. Ṣùgbọ́n kí ló fà á tí ìjọba ò fi dáhùn rárá o? Nítorí pé kí ni Ìbà Gani Adams sọ̀rọ̀, ó ní tí ìjọba bá ṣetán tán bá fún àwọn ní permission lóòótọ́, Sunday Igboho náà ò lè kàn ṣàdédé wọgbó pé ó yá mo fẹ́ lọ bá àwọn pípù yìí jà láìṣe pé ìjọba fi àṣẹ sí i. Kí wàá ní ìdí gangan tí ìjọba fi kọ̀ láti fi àṣẹ sọ̀rọ̀ yìí pé ó yá ẹ̀yin èèyàn tẹ́ rò bí ẹ lágbára, ó yẹ ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí? Bó bá ṣe rí lójú tiyín náà ẹ jẹ́ ká fi sí comment section, ṣùgbọ́n kó tó di pé a máa lọ sí comment section ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́rọ̀ bàbá yìí ná. Ẹ tún bá mi wò sàlẹ̀ níbi tán kọ subscribe sí, ẹ click lé subscribe button yẹn fún wa, ọ̀fẹ́ ni subscription, ọwọ́ yín tẹ́ fi ń bá wa tẹ subscribe, ẹ ní fi gbé ọmọ sí, bẹ́ẹ̀ lẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. Lédùn ọmọ rẹ̀ ọba tó dá ayé àti ọ̀run, mo ṣèbà lọ́wọ́ àwọn gbogbo àwọn awo tó ń bẹ lọ́rùngún mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé tí wọ́n ṣe lórí òtítọ́, mo ṣèbà yín. Mo ṣèbà lórí àwọn gbogbo àwọn wòlíì tó ṣe lórí òtítọ́, mo ṣèbà yín. Mo ṣèbà lórí àwọn gbogbo àfáà tó ṣe lórí òtítọ́, mo ṣèbà yín. Bàbá, lóòótọ́ àti òdodo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n mọ gbọ́ wa tí wọ́n sì mọ nǹkan tí mò ń sọ yìí. Ìlú Ìpólè lọ́rọ̀ ni wọ́n ti bí mi lọ́mọ. Nípínlẹ̀ Èkìtì, bẹ́ẹ̀ ni sà. Ìpólè lọ́rọ̀. Bẹ́ẹ̀ ni sà. Bàbá tó bí bàbá mi akọni ní tí gbogbo ayé mọ̀. Tẹ́ bá ń sọ̀rọ̀ nípa Fábùnmi Òkè Mẹ̀sí, tẹ́ bá ń sọ̀rọ̀ nípa Ògèdègbé ọmọ Agbógungbòrò, àwọn pẹ̀lú bàbá tó bí bàbá mi tó jagun, ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n. Tí a jọ jagun kí ìjì. Fọ́tò wọn wà ní pálọ̀ bàbá mi tó wà ní ọwọ́ mi títí di èní tó sì wà nínú ilé mi. Àjọsí pé bàbá yín náà wà nù àtọ́ jagun kí ìjì nù. Bẹ́ẹ̀ ni sà. Kábíyèsí Olódùmarè. Ẹ bá jẹ́ kí n farògùn. Bàbá tí mò ń sọ̀rọ̀ nípa èyí sà. Èèbà. Jagunjagun ni òun ni wọ́n pè ní alárẹ̀mọ ti ìlú Ìpólè Ìlọ́rọ̀ Èkìtì. Ọdún tí mo jẹ́ oyè bàbá ló pé 70 years tí bàbá yẹn jáde kúrò láyé. Kábíyèsí Olódùmarè. Ọdún tí mo jẹ́ oyè ọdún yẹn ni mo wọ 50 ọdún ló pé 70 years tí bàbá yẹn jáde kúrò láyé. Bàbá tí yín gan. Bàbá tó bí bàbá mi ní sà. Wọ́n ní bàbá yín lọ lórí gbogbo aláwo ní Èkìtì. Àwọn tó dájú dáadáa ni bàbá tó bí mi lọ́mọ, ṣùgbọ́n bàbá tó bí bàbá mi àwọn tó ń gbé àwọn mi ní sà. Bàbá tí wọ́n láwo tí gbá tó àwọn ń mi. gbé àwọn mi kò sẹ́ni tí ó mọ̀ wọ́n, oògùn tí ó bá jẹ́ ewé rẹ̀ ni ò pé. Kábíyèsí, bàbá tí mò ń sọ yìí lọ́wọ́lọ́wọ́ ẹni ọ̀rọ̀ tí ó bá dàyàn lójúlé yẹn ò lè sọ ní orí afẹ́fẹ́. Nígbà tí èmi tẹ́ ń wò níwájú yín ní ọ̀sán yìí tó fẹ́ wá sílé ayé, bàbá torí pé ìyá tó bí mi lọ́mọ, ọ̀dọ̀ ìyá tó bí mi lọ́mọ àti bàbá mi ni bàbá yẹn gbé títí tó fi kú. Ìyá mi tọ́jú ẹ̀ ó farasin, bàbá mi tọ́jú bàbá wọn ó farasin. Bàbá yẹn wá sọ fún bàbá mi ní ọjọ́ kan, ó ní Ọlákẹ́yìn ni wọ́n pè wá tó bí lọ́mọ, ó lóun padà bọ̀ wá sọ ọjọ́ fún ọ. Ìgbà yẹn wọn ò tí ì paláyè pé wọ́n fẹ́ bí ọmọ kan. Ó lóun bọ̀ wá sọjọ́. Bẹ́ẹ̀ ni sà, pé òun bọ̀ wá sọjọ́ fún bàbá mi kó tó di pé wọ́n bí èmi Fájuyìgbé ọmọ Ọlákẹ́yìn. Kábíyèsí Ọlọ́run. Bàbá tó bí èmi lọ́mọ òun ni bàbá rẹ̀ ni wọ́n pè ní alárẹ̀mọ Èkìtì. Bàbá tí mò ń sọ yìí ó jẹ́ èèyàn tó mọ ara níwọ̀nba. Bàbá alárẹ̀mọ. Bẹ́ẹ̀ ni sà, òun ló bí bàbá mi lọ́mọ. Sí èdè bàbá tí wọ́n ṣèrè rẹ̀ rándàbà òtún. Òun ni bàbá. Èrè gbọ̀ngbọ̀n. Bẹ́ẹ̀ ni bàbá, kò sẹ́ni tí ò mọ òdú ni wọ́n tí wọn kì í ṣe àìmọ̀ fún olóko. Bàbá yìí jẹ́ èèyàn kan tó jẹ́ pé láti ọ̀gùnrán ọwọ́ báyìí ló ti ya gbogbo àwọn ewé tí wọ́n fi ṣe ògùngùn pẹ̀lú gbogbo àwọn nǹkan tí wọ́n lò fún ògùn gbogbo ẹ̀ ló yà sí ara gẹ́gẹ́ bí àwọn ọmọ ayé ìsìn tí wọ́n ń pè pé wọ́n ya tàtú sí ara. Ṣé tàtú ti wà láyé ìgbà náà? Àbáṣọjí ni wọ́n ń pè é ní ayé ìgbà yẹn, ó wà lára ìyá tó bí èmi gangan lọ́mọ. Gbogbo nǹkan tí bàbá yẹn yà sára, bàbá ìgbà tó tó àkókò tèmi tí mò ń bá yín sọ̀rọ̀ ìfẹ́ wá sílé ayé,
gbogbo nǹkan yìí ló bá mi wá sílẹ̀ ayé ọjọ́ tí bàbá mi gbọ́ wípé òun mọ̀ bí ọmọ tí gbogbo àwọn èèyàn wá pé kó wá wo ọmọ tó bí instead tó yẹ kí bàbá mi máa yọ̀ bàbá mi sun ẹkún ni wípé bàbá òun ṣé wọ́n lé yín kúrò lọ́run ní tẹ́ fi padà wá sílẹ̀ ayé. nígbà tí ẹ kọ́kọ́ sọ̀rọ̀ fún mi mo ní ó dàbí arrangement mo á ní ẹ̀ka agbádá òkè ni mo rí gbogbo ẹ̀wìn ní kẹ̀kẹ́. kò tí ì wọlé ní ara mi ó sì wà ní gbogbo ikùn mi bẹ́ẹ̀ ni bàbá. ọ̀dà bàbá tí èrè rẹ̀ bàbá alárẹ̀mọ tí wọ́n ń gbèrè rẹ̀ gàngànà roundabout ipò wo lọ́wọ́ àti wọn fi ń fa adìẹ lọ bọ́ lọ́dọọdún tí wọ́n mẹ́ràn tí wọ́n máa díẹ̀. ẹ ṣeun bàbá kò gbọdọ̀ mọ́ rí bẹ́ẹ̀ akíkanjú jagunjagun ni wọ́n àwọn òpó tó so ilẹ̀ Yorùbá dúró ni bàbá tí mò ń sọ yìí àwọn pẹ̀lú Fábùnmi Òkèmẹ̀sí 5 and 6 ni wọ́n àwọn pẹ̀lú Ògèdèngbé ọmọ gbogbo nílùú Iléṣà 5 and 6 ni wọ́n. àwọn mẹ́tẹ̀ẹ̀ta. bẹ́ẹ̀ ni sà àwọn akọni tó dúró ni. àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn múlẹ̀ níjọ́ tí èèbó dé tó lòun wọn parí ogun. bẹ́ẹ̀ ni sà bàbá wọn jọ dúró ni bẹ́ẹ̀ ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n dúró ní ọjọ́ yẹn. bàbá tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí akíkanjú tó dúró ogun ni tí ò kì í bẹ̀rù ogun. pẹ̀lú gbogbo agbára tẹ́ ẹ wá jogún tọ́jẹ́ kàràmà agbára yìí à ń gbọ́ lọ́tún à ń gbọ́ lọ́sì gbogbo yín ẹ̀yin alágbára ẹ káwọ́ gbéra nípa tàwọn ẹ̀yin agbé nípa àwọn agbébọn bí èèyàn bá ń bọ̀ lọ́dọ̀ yín bẹ̀ ti èèyàn gbọ́dọ̀ gbéra kú òǹbàdàn lálẹ́ kókó òun bọ̀ abayín lẹ́kìtì ẹ̀rù ọmọ bàyàn bí èèyàn wá sẹ́kìtì náà bílẹ̀ bá ti sújù wọ́n mọ̀ pé ẹ lọ gbò hòtẹ́ẹ̀lì o ẹ lọ gbò hòtẹ́ẹ̀lì ẹ mọ́ fà lẹ́rìn o kí lẹ̀ ń ṣe pẹ̀lú gbogbo oyún. ẹ ṣeun kábíyèsí Ọlọ́run jẹ́ pẹ́ láyé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ń sọ bàbá gbogbo àwọn ọmọ Yorùbá ló ń wò wá pẹ̀lú àwọn elédè mìíràn àwọn tá à ń sọ yìí àwọn bandit tá à ń sọ yìí àwọn agbẹnipa tá à ń sọ yìí wọ́n ti surround wa nílẹ̀ Yorùbá ẹ má sọ pé ọ̀rọ̀ tí mò ń sọ ẹ má sọ pé bóyá ọ̀rọ̀ eré ni o bàbá tá a bá gun ọ̀kadà nígboro táwọn ọmọ bá gun ọ̀kadà nígboro ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ń gbé wọn nígboro tó sì ń gbowó lọ́wọ́ wọn wọ́n ti yí gbogbo ilẹ̀ Yorùbá ká bàbá èmi gẹ́gẹ́ bí ẹnìkan ohun tèmi jogún bá ní ayé ni mò ń sọ tó dẹ̀ dá èmi lójú tí mo mọ nǹkan tó wà lọ́wọ́ ti tèmi lèmi sọ̀rọ̀ nípa ẹ̀ bàbá tó dá yín lójú. tó dá mi lójú dáadáa tíjọba bá lè sáyìn kájọ kí ọwọ́ sí ìwé báyìí bàbá tá a bá gbọ́ bíi tí àwọn atiláwìn tá a sọ yìí wà bàbá ó dá mi lójú èmi ò wọlé lọ tọ̀ wọ́n pẹ̀lú ọwọ́ agbára tá a jogún bá lọ́wọ́ àwọn baba wa bàbá máa jagun máa ṣẹ́gun máa kẹ́rù wálé gẹ́gẹ́ bí àwọn tó yà mí wá sílé ayé. ẹ̀dùn tẹ́ ń sọ ni pé bíjọba bá lè kọ́ bọ̀wé fún yín. bẹ́ẹ̀ ni kábíyèsí. ẹ ṣetán láti lọ kojú wọn bàbá. omi kékeré mọ̀ kí n rẹ́ lásì yọba ń sọ̀rọ̀ àwọn ará bí kékeré mọ̀ ń ṣèbọn ṣàkàbùlà ẹlẹ́tù àtàhàyà bàbá àbí ń dáhùn wí òye yín ni ìjọba gan mọ̀ bẹ́rí fún wọn àwọn tẹ́ ẹ lẹ́fàá yín kalẹ̀ yìí Ọlọ́run mọ̀ sọ kólu ẹ̀ mọ̀ sọ̀rọ̀ rẹ̀ di Jésù tó kú sórí igi àgbélébùú. àwọn tá a sọ̀rọ̀ nípa wọn yìí ìbọn tó ń bẹ lọ́wọ́ wọn ni Ògún ni àwọn amorúkọ tí ìbọn jẹ́ amorúkọ tí ìtù ń jẹ́ amorúkọ tí àhàyà ń jẹ́ láì sí àhàyà àti ìtù ìbọn kankan ò lè ṣiṣẹ́ ohun tó dá èmi lójú ni sà ọdún 16 tán pè ní 16 years ni mo fi ṣiṣẹ́ fàyàwọ́ lọ́nà Kótónú kọ́sítọ̀mù ò gba mọ́tò ní ọwọ́ mi ní ọjọ́ kan ṣoṣo rí mo kọ́lé sílùú Bàdágìrì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà wọ́n máa wò wá tó sì mọ nǹkan tí mo sọ tí lèmi sì wà níbẹ̀ agbára tí mo ń sọ̀rọ̀ nípa yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹgbẹ́ mi ni mo fi ṣe lóore tó sì sọ wọ́n di èèyàn títí di èní ní ojú ọ̀nà yẹn ìbọn tá à ń sọ̀rọ̀ nípa yìí bàbá ohun tó dá èmi lójú tí mo sì ń sọ lójú yín ni pé báwa ò bá dalẹ̀ ìbọn ò ní kankan ṣe pẹ̀lú èmi pẹ̀lú gbogbo àwọn tí mo bá kó sọ̀dí. tẹ́ ẹ bá dalẹ̀. bẹ́ẹ̀ ni sà. àti ṣe é mọ̀ pé nìkan dalẹ̀ àbẹ́nìkan ò dalẹ̀. ẹ ṣeun bàbá Yorùbá sọ wípé ọjọ́ tọmọdé bá múlẹ̀ lọ́mọdé máa mọ̀ ọmọdé ò kì í mọ ọjọ́ tó dalẹ̀ bàbá kò ń ṣe bí irú wa torí pé èmi ti mọ òtítọ́ ó dàbí pé ọ̀rọ̀ Bíbélì tó sọ wípé nígbà tí ìwọ bá mọ òtítọ́ pé òtítọ́ yóò sì sọ ẹ́ di òmìnira bàbá èmi ti mọ nǹkan tó ń pè ní òtítọ́ ohun tèmi ò mọ sáfún ni àkọ́kọ́ ohun tó ń pè ní ọ̀dàlẹ̀ bàbá ó dàbí pé inú ẹgbẹ́ àwo tèmi wà nísìnyí olórí lèmi jẹ́ wọ́n fi mí jẹ ọba ìṣègùn wọ́n fi mí jẹ olúwo lẹ́yìn alárẹ̀mọ tí bàbá mi jẹ́ torí wọ́n rí mọ̀ pé àwọ̀ tí ò bá ti kájú ìlú yíya ló máa ń ya wọ́n rí i pé mo kájú ẹ̀ náà ṣe fi mí sí àwọn ipò yẹn ohun tí mo fi ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wípé kàn jẹ́ kí èmi pẹ̀lú àwọn ìjọba ká ti jọ tọwọ́ bọ ìwé àdéhùn torí pé nígbà míì akọni a máa ṣubú lójú ìjà ṣùgbọ́n ohun tó dá mi lójú tí mo bá fa ẹ̀mí mi sílẹ̀ fún gbogbo ọmọ Yorùbá kábíyèsí ìyà ò ní jẹ ọmọ àtìyàwó mi àtàwọn ẹbí mi orúkọ mi ò sì ní parẹ́ títí láéláé tẹ́ bá lọ sí ìlú Òkèmẹ̀sí nísìnyí ẹ mọ gbórúkọ Fábùnmi orúkọ rẹ̀ ò parẹ́ bàbá tí tèmi náà bá rí bẹ́ẹ̀ èmi náà mi ò bẹ̀rù ẹ bẹ̀rù ọkàn mi balẹ̀ dáadáa. ìwé tíjọba ó ṣe irú ìwé wo ni wọ́n ó ṣe fún yín. bàbá ìwé àdéhùn ni wípé wọ́n ò tọ́jú ọmọ àti ìyàwó tí wọn ò sì ní jẹ́ kí orúkọ ti tèmi kó parẹ́ títí láéláé
fún ìdí kan ẹ béèrè pé kí ni ìdí náà. kí ni ìdí ọ̀hún. ẹ̀rù Yorùbá máa bà mí torí pé Yorùbá máa dalẹ̀. Yorùbá máa dalẹ̀. ẹbí Yorùbá lẹ́yìn náà. bàbá Yorùbá ni mí inú tèmi ni mo mọ̀. kábíyèsí ẹ wo Fábùnmi tí a sọ̀rọ̀ ẹ̀ títí láíláí tí orúkọ yóò parẹ́ ní Òkè Mẹ́sì. Yorùbá ò dalẹ̀ wọn ní. àtògèdègbè Iléṣà àti Ògèdègbè Iléṣà ọmọ agbóngbòrò àti pọ̀npọ̀npọ̀n lójú ogun. àtàrẹ látòsà Ìbàdàn náà. àtàrẹ látòsà àti ìlú Ìbàdàn níbí. Yorùbá ò dalẹ̀ wọn lórúkọ wọn ò fi parẹ́. ọtọdún mélòó tẹ́ ti múra ogun lẹ̀ tí pé ẹ kojú àwọn ará bí kékeré mà kẹ́ńtẹ́ ń sọ yìí. bàbá ṣé bóòlù ìdíra ogun yín bò ló ṣe tó ìmúra ogun yín bò ló ṣe tó. kò sí ẹnìkan sọ̀rọ̀ kan lójú mi lọ́jọ́ kan ó dàbí ìgbà tẹ́mi pẹ̀lú yín sọ̀rọ̀ níbi ọjọ́ mẹ́ta tẹni pé kí n má rìn ìrìn òru ò bà mí lẹ́rù èmi ò kí sọmọ ojó jagunjagun làwọn baba ńlá tó bí èmi lọ́mọ agbára wọn sì wà lára mi tó sì ń bẹ síbẹ̀ ìṣẹ̀ṣẹ̀ dá èmi lójú dáadáa kò sí tàbí tẹ́mi ò kí ń rìn bàbá àwa ti ń múra ogun sílẹ̀ torí pé gbogbo nǹkan wọ̀nyí ni Ifá ti sọ tẹ́lẹ̀ pé yóò ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá táwa ti mọ̀ tó dá èmi lójú ohun tó dá èmi lójú tí mò ń sọ lọ́wọ́lọ́wọ́ ni pé tí àwọn ìjọba bá sọ wípé ó yá lọ́wọ́lọ́wọ́ pé ojú ogun yá ní kòríta tí mo wà yìí tá bá lè ti ọwọ́ bọ ìwé tí mò ń sọ yìí bàbá ọkàn mi balẹ̀ tí wọ́n bá ti gbà wípé kí n mú kinní àṣẹ tó ń bẹ lọ́wọ́ mi dání. ẹ wà lọ lé lọ rè múra àbí bò. bàbá kò nídìí pé mò ń lọ lé ìkóríta tí mo wà yìí mo ti ń lọ nìyẹn àjẹsára ti wà àbí mọ́ wà tó dá mi lójú. ẹ gbéra láti bí pé tí wọn bá ń wò wá láìfù bí wọn ṣe ń wò wá pé olùgbèjà mẹ̀kúnnù dé o kí wọn wá dé pé wọn fẹ́ kọ́wọ́ yín bọ̀wé. bàbá tí wọn bá ti ọwọ́ bọ ìwé pẹ̀lú mi kájọ ti ọwọ́ bọ ìwé bàbá kò nídìí pé mi ṣe ń lọ lé pẹ̀lú ohun tó wà lára ìṣẹ̀ṣẹ̀ sì wà bí ayé ti gbà á nì ohun tó dá mi lójú ni ẹ̀bẹ̀ kẹ́ tí mo máa bẹ̀ wọ́n ni pé kàn jẹ́ kí n mú àṣẹ tó ń bẹ lọ́wọ́ mi dání. àṣẹ kí ni àṣẹ dán tẹ́ ẹ mú lọ́wọ́ yìí. bàbá ẹdán tó wà lọ́wọ́ mi òun ni mo jogún bá lọ́wọ́ bàbá tó bí bàbá mi lọ́mọ ó fún bàbá mi pé ìyàwó rẹ̀ ó bí ọmọ kan o ọmọ tó ń bọ̀ láyé òun ni kẹ́ tọ́jú kínní sílẹ̀ fún àti kékeré ni bàbá mi ti yọ̀dá kínní fún mi. ṣé ẹdán tí alárẹ̀mọ lò lójú ogun ni. òun ni alárẹ̀mọ lò ní ayé ìgbà yẹn bàbá èmi tó jogún bá ogún kan so tí mo jẹ lọ́wọ́ wọn lélẹ́yìí tó ti dá èmi lójú tó ju mọ́tò àti ilé lọ. bàbá fẹ́ lò ó nísìn ọbọ̀ la ṣe mọ̀ pé n tẹ́ mú lọ́wọ́ yìí confirm. ẹ ṣeun bàbá ó dá ibi tá a wà nísìnyí kádédé gbọ́ pé ẹnìkan ṣe gìràgìrà nísìnyí kó lóun wọlé àbí kí ẹni tí ń ṣẹlẹ̀ bàbá ẹ̀mú múná tó bá ti ní kárí òun la máa rí ẹni tó bá ti ní ká má rí òun ẹnìkan ò ní rí ohun tó dá mi lójú ni ẹjá máa tẹ̀síwájú. àyíntẹ́ wí ni pé ẹni bíi àjàbò abẹ́ ẹni bíi àfẹ́ẹ̀rí àbí àwọn. ẹ ṣeun bàbá àjàbò àfẹ́ẹ̀rí gbogbo iṣẹ́ yẹn ló parí sára nǹkan tí mò ń sọ lọ́wọ́ yìí àìmọye ìdojúkọ tójú mi ti rí ẹlẹgbẹ́ náà bàbá èrè ọmọdé ni gbogbo nǹkan tá à ń sọ yìí. àpàjì ńkọ́. bàbá àpàjì tá à ń sọ̀rọ̀ nípa yìí gbogbo bó ṣe jẹ́ kò sí kankan tí ò yé àwa nínú ẹ̀ ohun tó yé mi nítorí pé ilé àwọn náà ti bí wọ́n fẹ́ yẹ mi. irú àwọn àṣẹ dán tẹ́ ẹ mú lọ́wọ́ yìí iṣẹ́ wo ni máa ṣe pé tẹ́ ẹ bá fẹ́ lò ó lójú ẹsẹ̀ pé a mọ̀ pé àṣẹ dán yìí ó iṣẹ́ tí máa ṣe nìyí. ẹ ṣeun bàbá tí kinní ìbá wà lọ́wọ́ mi ohun tẹ́ ẹ wó lọ́wọ́ mi bàbá ohun tó jẹ́ kí n fẹ́ máa sọ lórí afẹ́fẹ́ ni wípé torí àwọn obìnrin torí ẹlòmíì tó jẹ́ gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀ òun làwọn ò sì fẹ́ máa sọ lórí afẹ́fẹ́. wọ́n lè kọ́lé fàṣẹ dán yìí bàbá ilé ọ̀wọ̀ wọn ló ní yàrá ọ̀wọ̀. bàbá ó ní yàrá inú àpótí tó dára dáadáa ni mo máa ń fi sí ẹnikẹ́ni ò kì í fi ọwọ́ kan yàtọ̀ sí èmi nìkan ṣoṣo. ajá sí pé àwọn tí ń wò wá yìí irú tú wo lẹ lè fi pa fún ọ pé àwọn tí ń wò wá yìí pé wọ́n fẹ́ mọ̀ nípa ẹ̀dán àṣẹ dán tó wà lọ́wọ́ yín o kí ni irú tú tó lè pa lójú wọn. ẹ̀dán tẹ́ ń wò lọ́wọ́ mi yìí kábíyèsí àṣẹ ohun tí mo lè lò fún ohun tó pọ̀ ni a máa tú ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣe bó ṣe wà yí báyìí ó dáa bàbá ẹ jẹ́ kí n fi ẹnu kan nígbà mẹ́ta àṣẹ ti gún gbogbo ohun tí mo bá fi ẹnu sọ àṣẹ ni pẹ̀lú ohun tó bẹ lọ́wọ́ mi tó sì dá mi lójú tọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti jẹ́rìí sí agbára Elédùmarè lórí rẹ̀. olúgbòǹgbà ohun tí èwe ayé bá ti wí òun ni ẹgbàrún máa ń gbà tàjẹ́ ló máa ń ṣe nídìí ìtakẹ́sẹ́ ló ń ṣe láàjọ òwú tìjíbèrè ló ń ṣe láàjọ àwọn ẹranko bẹ́yẹn iwájú bá ti gé ẹran ṣẹlẹ̀ rìn tòkè máa ń gbà ẹ̀dán báyìí ló ń gbẹ̀yìn òṣùgbó ayé ló gbẹ̀yìn olóko gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa share program ní ọ̀sán yìí tẹ́ ẹ bá wa like ẹ̀ tẹ́ ẹ share ẹ̀ mo wúre fún yín lọ́jọ́ tí lónìí ẹ gbẹ̀yìn ọ̀tá ilé ẹ gbẹ̀yìn ọ̀tá òde. àṣẹ o. lábẹ́ àkóso bó tilẹ̀ kórí tí gbogbo ayé bá kígbe pé ó lé kò ní lé mọ́ yín kò ní lé mí ẹbí yín. àṣẹ o. ó dá tí ẹ bá gbàgbọ́ tẹ́ bá wa share program yìí ibi tẹ́ ẹ̀rọ kò rí sí àti ibi tẹ́ ẹ̀rọ kò rí sí
kí ilẹ̀ ní kó tó sún mo pálàṣẹ fún yín ẹ lọ pàdé àánú ńlá àṣẹ o ẹ lọ pàdé oore ńlá àṣẹ o mo wúre fún yín tàṣẹ lọ́jọ́ máa ń yọ tàṣẹ lóòrùn ràn iná ọjọ́ kò kí yọ kó yọ tiẹ̀ lábọ̀ ní gbogbo ìgbà tí ẹ bá lò láyé ọmọ aráyé ò ní dá ẹ̀mí yín légbodò àṣẹ o àtẹ́lẹwọ́ gàgà ire ló máa fi gbà ọwọ́ yín méjèèjì ẹ ó fi gbàre owó ẹ ó fi gbàre ọmọ ẹ ó fi gbàre àlàáfíà àṣẹ o àríbẹ̀ àṣẹ bẹ́ẹ̀ fún yín àṣẹ o bọ́mọdé bá ti rí ọṣẹ alọ́ṣẹ ní bàgbàlagbà bá rọṣẹ alọ́ṣẹ ni mo wúre fún yín lọ́jọ́ tí ó ní ẹ ò wá ní fi ìnira ló gbà àṣẹ o bàbá yìí máa tẹ̀síwájú. bẹ́ẹ̀ ṣe ṣàdúrà yìí dáa táwọn èèyàn sì ẹ rí i pé kálukú ní fọ́lọ̀ yín tẹ̀ ń ṣe àṣẹ ṣe gbogbo ń tó bá wà lọ́kàn wọn kí wọ́n máa ṣàdúrà kí wọ́n máa ṣàṣẹ. kọ́ máa ṣe àdúrà kọ́ máa ṣe àṣẹ. etí tó bá sì ti gbọ́. bàbá àṣẹ ti gún dáadáa ti dé bá ire ti dé bá ìbùkún ti dé bá ikú ọdún yìí ti yẹ kó lórí àrùn ọdún ti yẹ kó lórí ẹ yóò dẹ́gbà bí ará òwúrọ̀ kùtùkùtù ohun tó dá mi lójú tí mo jogún bá ní. ntẹ́lẹ̀ mú lọ yìí ṣé abo nìkan ṣé ojú kan àdúrà náà ni wọ́n máa fi ṣe àbí iṣẹ́ wo ló tún ní. ẹ wò bí mo ṣe fi ṣàdúrà ní ẹ̀kan tá a bá fẹ́ yí padà fún ìdàkejì a ó tún yí padà bí eléyìí ẹ rí i pé mo ṣe mú lọ́wọ́ ibà yìí ó ti jẹ́ àfọ̀ṣẹ́ lójú gbogbo àwọn èèyàn. kábíyèsí olódùmarè. kábíyèsí tá a bá ti yí padà bí eléyìí ó ti di nǹkan ńlá o eré ò sí bẹ́ẹ̀ àwàdà ò sí bẹ́ẹ̀ tá a bá tún fi kẹrun tá a bá ti fi wúre tá a bá fi ṣẹ́ èpè kábíyèsí gbogbo ohun tá a bá sọ tìmọ́tìmọ́ ni wo àgbo máa mọ́. ẹ má ti ṣe tìmọ́tìmọ́ ní iná. ẹ má bínú ẹ dojú ogun náà bàbá. ẹ ṣeun sà kò ṣeré ní bẹ́ẹ̀ rárá ohun tó dá mi lójú ni tá a ti fi tó ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe a ti fi ṣàdúrà fún èèyàn lórí afẹ́fẹ́ lórí fóònù bí eléyìí bàbá tí ayé ẹni yẹn ti da tó fi ọkọ̀ ta wá lọ́rẹ. kábíyèsí olódùmarè bàbá o bàbá ń sọ̀rọ̀ nípa alárẹ̀mọ gbogbo èèyàn ló bàbá yín lẹ́kìtì. bẹ́ẹ̀ni sà. àwọn iṣẹ́ rere agbára john ni ẹ sì lẹ ṣetán láti fara yín kalẹ̀ bí ìgbà jésù. ohun tó dá mi lójú dáadáa láti fara mi kalẹ̀ fún ọmọ yorùbá. bí ìgbà tí jésù bá fara rẹ̀ kalẹ̀. bẹ́ẹ̀ ni sà tó dá mi lójú torí ohun tí mo mọ̀ ní pé ìdí tí mo fi sọ wípé káwọn ìjọba bá ṣetán láti kí ọwọ́ bọ ìwé torí ọmọ àtìyàwó mi ni kò ń ṣe torí tèmi. bó o lẹ̀ ṣe máa ṣe ètò ìgbésí ayé àwọn a máa pè yín bàbá kò gbowó kò gbòbì bàbá kò gbowó kò gbòbì bó o lẹ̀ ṣe ń rí ìgbésí ayé yín lò ọkọ̀ bọ̀gìnì lẹ gbé wá ní ìsìn ẹ láwọn sàbẹ̀ bíi mẹ́jọ mẹ́wàá tí ń tẹ̀lé yín ọ̀tọ̀ ní bọ́ọ̀sì tí wọ́n gbé wá lọ́tọ̀ ṣé àwọn jagunjagun yín náà nu àbí àwọn wo ni ti àwọn aláṣọ funfun tí wọ́n kó lẹ̀kẹ̀ bọ̀rùn. ẹ ṣeun kábíyèsí gbogbo àwọn tẹ́ rí yẹ àwọn ọmọ tó ń bá ẹ̀mí ṣiṣẹ́ ni ọkàn mi balẹ̀ ọ̀rọ̀ ti tèmi ò nídìí pé mi kó jagunjagun ga àbẹ́mi kó ọlọ́pàá àbẹ́mi kó kinní kan rìn bàbá ohun tí ó wà lọ́wọ́ mi yìí ó ju ọlọ́pàá ó ju sójà lọ lójú ti tèmi tó dá mi lójú dáadáa. ṣé n táwọn ìwé ni pé tí wọn bá mọ́kọ̀ sọ́jà kí wọ́n lọ já yín sínú igbó Sambisa kí wọ́n sì juwọ́ sí yín. bàbá máa pa kúkúrú máa pa gígùn ohun tó dá mi lójú ni kódà máa tún gba ìbọn lọ́wọ́ wọn máa tún fi ṣe bẹ́ẹ̀ wá fún wọn. ohun tó dá mi lójú ni ìṣẹ̀ṣẹ̀ sì wà bí ayé ti gbà á nìṣà. àwọn ọ̀dàlẹ̀ làwa ń bẹ̀rù ohun tó dá mi lójú sà tíjọba bá ti ọwọ́ bọ̀ ìwé mo sì tún sọ èmi rẹ́dì Yorùbá nídìí láti múra ní àkókò tá a wà yìí bàbá ẹni tó bá nídìí tó bá nílò èmi alárẹ̀mọ láti di pé kóun náà dira bàbá ẹni kó pè mí ní ẹ̀yìn ètò àbí kó mẹ́sẹ̀gì náà bà mí. àwọn nǹkan àdìrarú èwo. bàbá oògùn ayẹta wà oògùn òkígbẹ́ wà àfẹ́ẹ̀rí wà gbogbo àwọn nǹkan tí àwọn bàbá wa ń lò láyé gbà ní gbogbo ẹ̀ ló sì wà lọ́wọ́ wa tó dá mi lójú. orí afẹ́fẹ́ gbangba lẹ máa ń sọ. bàbá tó bá dá yẹn lójú ni kódà ẹnìkan tó bá tún wá bàbá kó tó di pé máa yọ̀ọ̀dá ẹ̀ fún á tẹ́sítì ẹ̀ lójú títì ẹ̀. bẹ́ẹ̀ ni sàbọ̀n tó dá mi lójú ni. ẹ tẹ́sítì ẹ̀ wò. á tẹ́sítì ẹ̀ wò. ṣé lára ara yín àbí. àwa ní tẹ́sítì ẹ̀ ní ara torí ẹ̀rú lè máa bà á bàbá èmi lè gbà kán tẹ́sítì lára ti tèmi. tí ò bá wá gbà pé kó rí bẹ́ẹ̀ màá ní pé kó mú owó kalẹ̀ kára ẹran àbí kí mú kan lára àwọn ẹran tí mò ń sìn á fi sẹ́yẹ̀ kọ́ wọn lọ́rùn màá ní pé kán yan ìbọn sí bàbá kò ní ṣiṣẹ́. bàbá ìbọn sákàbù làmọ̀ kọ́ kí wọ́n gbé bí ìbọn táwọn ọlọ́pàá ń gbé lọ́wọ́ òun ṣé tí wọ́n bá fi dán wò náà. kábíyèsí ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kó sà ẹ mọ̀ kó rí afẹ́fẹ́ la wà. olóyè ọdún tí mo sọ fún yín pé mo lò lẹ́nu iṣẹ́ ìfàyàwọ́. bàbá gbogbo iye ọdún tí mo lò gbogbo ọmọ tí àkàrà bá ti kó lọ sógun ló máa ń kó wálé. mo lọ láyọ̀ mo bọ̀ láyọ̀ ni ṣé gbàsákàbù làwọn kọ́sọ̀ máa ń lò ní ọ̀nà bọ́dà. ó ti tán. ẹ jẹ́ ká kó lórí gbogbo láyẹ̀ bẹ́yẹ. ntẹ́ wa lẹ gbé lọ́wọ́ yìí bó o lẹ̀ ṣe ní da ẹsẹ̀ ẹran pọ̀ mọ́ téèyàn bó o lẹ̀ ṣe ní ṣe fún àwọn olè àtàwọn ọmọ tí ojú wọn wà ń ta láyé ìsìn bó o lẹ̀ ṣe ní da ẹsẹ̀ ewúrẹ́ àtẹsẹ̀ èèyàn papọ̀. gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe tán láti wí pé ká di ara fún òun kóun di akọni bàbá á gbé fúnra nídìí ògùn á gbé fúnra nídìí èsùn àti ẹ̀dàn tó bẹ lọ́wọ́ mi tó bá ti rẹ́dì bàbá mo ṣe tán láti ṣiṣẹ́ fún láti pé kí n búra fóun pé àkọ́kọ́ òun ò ní fi jalè òun ò ní fi ṣe kìlápà láti jí èèyàn gbé gbowó òun ò dẹ̀ ní fi ṣe aburú fún ọmọlàkejì òun fẹ́ fi ṣe ààbò fún ara ti tòun ní àtòun àtọmọ àbí àtìlẹ̀ Yorùbá bàbá
bàbá tó bá ti rẹ́dì mo ṣe tán láti ṣiṣẹ́ ìfún. kí ni èèwọ̀ tí ń bẹ nídìí àṣírí oògùn ìbọn kí lè wọ̀ kí làṣírí ẹ̀ kí lè wọ̀ rẹ̀. tá a bá ṣe oògùn ìbọn fún èèyàn àwa ó ka ìwọ̀ sí onítọ̀hún létí kó tó máa lọ tìtorí pé kí ni gbogbo ẹ̀dákẹ́dá tó bá ní oògùn ìbọn ní ara kábíyèsí ẹ wo ìrìn àjò ìbáṣepọ̀ ọkùnrin àti obìnrin tí a máa ń sọ yẹ gbogbo obìnrin tó bá ti gba ìyín wọlé sí ara obìnrin tó bá lòun so oògùn ìbọn sára bàbá tí ogun bá dé kó mọ̀ dúró. ó ti bàjẹ́. ó ti bàjẹ́ ẹ̀ nídìí àti máa tan ara wa àfi kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń bìlì pàgbára wà lára títí wọn tí wọn ò sí lọ sójú ogun àfi kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni bàbá. bàbá èmi lè ṣèyún kí n má gbẹ̀yìn wọlé mọ́ láéláé tẹ́ ẹ bá lè ṣe fún mi. bàbá ìyẹn ni ìbá dáa ju tẹ́ ẹ bá rí akọni kò sí bí obìnrin ṣe lè ṣe tó láyé kò ní gbà kó gba ẹ̀yìn wọlé sí ara obìnrin torí ó ti mọ̀ pé a máa bá aṣẹ́jẹ́ lára ọkùnrin irú ẹni tá a bá ṣiṣẹ́ yẹn fún bàbá tí ìyàwó ẹ̀ bá ṣe táìmù lọ́wọ́ tán pè ní nǹkan oṣù bàbá irú ẹni bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ bá ìyàwó ẹ̀ ní àjọṣepọ̀ ó ní ewu ẹ sọ pé ìyẹn ní. ìyẹn ní. ìkejì irú ẹ̀dá bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ pín ẹyin àbọ̀jẹ́ fún èèyàn tí yóò bá jẹ ẹyin bàbá ẹni kò ń fún ara ẹ bó ẹyin kó jù sẹ́nu kó jẹ lódìdí kó má sọ pé ọmọ ti tòun kan wojú tòun o tó bá ti lè dérú ẹ̀ wò bàbá agbára ti lọ lára rẹ o. ẹ bá wa lọ patí tí wọ́n mú kinní àwọn ẹyin tí wọ́n ti ṣe kinní tí wọ́n gbé sí wa. ó sàn kó má jẹ́ ewu wa ń bẹ́ẹ̀ wọ́n lè wú bẹ́ẹ̀ lóko lóńgẹ́. ẹyin tí wọ́n dín papọ̀ tí wọ́n kó síbi ìsúnkún. ẹ wo èmi tẹ́ ń wò yìí bàbá kò sínú patí tí mo lè lọ sí kí ààrẹ wa máa ṣe patí èmi ò ní jẹ oúnjẹ kankan bẹ́ẹ̀. kẹ́ ẹ má bàa jẹ èèwọ̀ ni. kó lọ ẹ má lùdà ẹ̀kọ́ kábíyèsí olódùmarè. kó lọ ẹ má lùdà ẹ̀kọ́. àwọn èèyàn sọ pé níbo ni mo ti lọ wú ọkùnrin yìí wá táwọn èèyàn bá fẹ́ rí yín bó wọ́n ti lè rí yín. bàbá ìlú Òṣogbo ni mo gún wá sí tí mo tẹ̀dó sí ọdún ni mímí ò kí ṣe àìmọ̀ fún wọn lóko. ẹni lé ń Bàdágìrì. mo nílé lulu Bàdágìrì. ẹni lé Kòròdú. mo nílé ní Kòròdú. ẹ wá kó lọ Òṣogbo. mo wá kó lọ Òṣogbo mo sì nílé ní ìlú tó ti bí mi lọ́mọ. kí ló fà. bàbá ìgbà tí mo joyè alárẹ̀mọ gbogbo kábíyèsí wa pè mí ó bá mi ní gbólóhùn ọ̀rọ̀ pé tìtorí pé awọ tí ò bá ti kájú lù yíya ló máa ń ya pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn ìlú máa ń nílò ìrànlọ́wọ́ mi láti bọ òòṣà tí àwọn babaláwo mi máa ń bọ gẹ́gẹ́ bí oyè tí mo jẹ. òun ló jẹ́ kí mi wá sí tòsí àti máa lu ọkọ̀ wàhálà ni ó jẹ́ láti lu Bàdágìrì láti máa gbé ọkọ̀ wá sí ìpínlẹ̀ Èkìtì òun ló jẹ́ kí mi kó wá sí ìlú tó súnmọ́ sí Èkìtì kábíyèsí bó ṣe níyẹn bàbá. ìní ẹ̀wà kọ́rọ̀ ó lè bá a yá irú àwọn àṣeyọrí wo lẹ ti ṣe lẹ́yìn ìgbà tẹ́ joyè Alárẹ̀mọ tán. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni Ọlọ́run ti lò mí fún tí wọ́n wá ọmọ tẹ́lẹ̀ jùmọ̀ ti lò mí fún tí wọ́n ti di ọlọ́mọ kódà irú ẹ̀ wà nílùú tó ti bí mi lọ́mọ tí mo lè púrúfù ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń wá mi wá látàwọn ìlú míì tí wọ́n lè máa ní oore ọ̀fẹ́ láti máa wò wá báyìí lórí afẹ́fẹ́ lọ́wọ́lọ́wọ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n kàwé tí wọn ò rí iṣẹ́ tí Ọlọ́run ti lò mí fún tí wọ́n ti ní iṣẹ́ tí wọ́n ti ṣoríire tó ti ní owó lọ́wọ́ tó ti kọ́ ilé tó ti ní ọkọ̀ tó ti bí ọmọ tó ṣègbéyàwó tó jẹ́ pé àwa gan la ṣe bí father of the day gẹ́gẹ́ báwọn olóyìnbó ṣe máa ń sọ ní ibẹ̀ ní ọjọ́ náà. ọ̀pọ̀lọpọ̀ ló ń wá ìwé ìgbélú bàbá tí Ọlọ́run ti lò wá fún ogunlọ́gọ̀ ni wọ́n mo rí ara àwọn èèyàn tí ó jẹ́ pé mo ṣe àdúrà fún nípa ìrìn àjò ìwé ìgbèlú bàbá tó nígbà tí ìwé yẹn tọ́ lọ́wọ́ ṣèlérí fún mi ó sì múṣẹ́ ó gbé ọkọ̀ bọ̀gìnì ránṣẹ́ sí mi láti ìlú òyìnbó mo pè yín nígbà yẹn mo sọ fún yín. bẹ́ẹ̀ni tí mo ní kẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́ rẹ̀. bẹ́ẹ̀ni. ní kò ní tàbí tàdé yìí kò sí ìdílé kan tí ò ní oṣó kò sí ìdílé kan tí ò ní àjẹ́ kò sí ìdílé kan tí ò ní èmèrè bàbá ó dá mi lójú ohun tí mo mọ̀ tó dá mi lójú dáadáa ni tí mo dé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dẹ̀ ti jẹ àǹfààní ẹ̀ mo ní ọṣẹ ìyẹnù kan tí mo máa ń ṣe fún àwọn ènìyàn ẹ̀ẹ̀kan ṣoṣo ni wọ́n máa ń wẹ̀ lọ́dún kábíyèsí bí ẹ̀dá yẹn bá ti wẹ̀ lọ́dún tó bá ti wẹ̀ tán bá gbàrà bí eléyìí ó lè mú kankan ẹ̀ kó wá odò tó ń sàn kó lọ ju kankan yẹn sí odò torí ayé a máa ń lórúkọ kankan bẹ́ẹ̀. tàbí pé kó wọ ilẹ̀ kábíyèsí kó gbẹ́ ilẹ̀ kó jìn kó jó nìkan ṣoṣo kẹ́nikẹ́ni má mọ̀ kó bò mọ́lẹ̀ tàbí pé kó sá níbi tó mọ̀ pé ojú ti tòun nìkan ló tó kó sá sí oòrùn kó sì tanná sí kó jó kankan yẹn dànù ẹ̀kan ṣoṣo ni wọ́n máa ń wẹ̀ lọ́dún bàbá tí irú ẹ̀dá bẹ́ẹ̀ bá ti wẹ̀ lọ́dún kò sí oṣó kan tàbí àjẹ́ kan tàbí èmèrè kan tàbí àṣàṣì kan ni wọ́n fẹ́ ṣàṣì tó fẹ́ mu lọ́dún yẹn. tó nǹkan bá ṣẹlẹ̀ sí kọ́mọ́ fọkàn kọ́mọ́ ronú pa àjẹ́. bàbá tí ohunkóhun bá ṣẹlẹ̀ sí kọ́mọ́ ronú síbi àjẹ́ tàbí èmèrè tàbí oṣó kan. lọ́dún náà ní ọdún náà ohun tó dá mi lójú ni sà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti lò fún tí wọ́n ti jẹ́rìí sí agbára Elédùmarè. ibi ìkórìtà tá a wà yìí ní ọ̀dọ̀ wa ní àìfẹ́ wọn ní tàbí ṣùgbọ́n a fẹ́ dán yín wò àwa lè pa àmọ̀ yín o. ẹ̀yin ti mọ̀ mí òdu ni mí lọ́dọ̀ yín. àwa lè pa àmọ̀ yín bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ yẹn ni òfin mọ̀ mí ẹ ṣeun kábíyèsí. àwọn tí wọ́n wò yín wọ́n fẹ́ dán yín wò. èèyàn mẹ́wàá agbé yín síwájú èèyàn mẹ́wàá kí wọ́n lọ yẹ̀ yín wò kí wọ́n fún alábọ̀ tó bá doṣù tí ń bọ̀ ẹ máa bọ̀ fápá kejì. nọ́mbà wo wọ́n lè máa pè yín sí bí ìjọba bá fẹ́ pè yín pé ẹ wá kọ́ bọ̀ wé ntẹ́ wíwùn. bàbá mo ṣe tán. kí ni fóònù nọ́mbà yín. fóònù nọ́mbà tí ẹ lè pè mí sí 081 02 87
93 28. 28. Bẹ́ẹ̀ni. ẹ tún tún nọ́mbà yẹn pé. 081 081 02 02 87 87 93 93 28. 28. Kọ́ni nọ́mbà ni WhatsApp nọ́mbà ni nọ́mbà tí mo pè yìí àtọ̀sátòru mi ò kí ń pa gbogbo ìgbà ló máa ń ṣiṣẹ́ ìgbà míì tẹ́ bá pè mí tó bá di pé nọ́mbà yìí ò lọ ó lè di pé bóyá pé kán pè mí nílùú tán tí mo joyè sí tó jẹ́ ìlú mi tán ti bí mi lọ́mọ torí pé tán bá nídìí mi mo ti promise wọn láti gbà tí mo ti joyè pé kò sí tàbí tí wọ́n pè mí tẹ́mi ò ní jẹ́ wọn ẹ wo ọjọ́ òní ìtàn sọ fún mi pé wọ́n rí àwọn kan tó ní gbàtìbàtì nílùú pé ìrìn ẹsẹ̀ wọn ò mọ́ agogo òru ni mo gbéra tí mo wọ ìlú yẹ ìgbà tá a dẹ̀ débẹ̀ àjàjà yẹ a dẹ̀ sẹ́ ogun yẹ tọ́lọ́ dẹ̀ fún mi ṣe bàbá bẹ́ẹ̀ ni sà. Ọdẹ tọ ọdẹ rèlé ọlá gbòǹgbò ọ̀nà tá a tẹ̀dá igi ìdálóko ọ̀pára alẹ́ àjà òníjì kó pèrò ọ̀nà o bàbá alárẹ̀mọ bàbá olóyè ni mo fà lè yín lọ́wọ́ òun eku ọmọ kébi eku ẹyẹ ọmọ kébi ẹyẹ yóò sì mọ fọ̀n bí èèyàn ẹ wá gbọ́ bàbá èèwọ̀ torí ètò yìí ni pé àwọn tí ń wò wá yìí wọn ò gbọ́dọ̀ rìpọ́ọ̀tù yín àbí wọ́n sọ̀rọ̀ kí wọ́n tẹ̀ wá láago pé nǹkan kan tí wọ́n bá sọ pátá gbogbo ẹ̀ láàfin hàn yín o ṣe é faramọ́ bẹ́ẹ̀. mo faramọ́ ọdún ni mímí ò kí sáà mọ̀ fọlọ́kọ mi ò sẹ̀ máa wá sórí ètò yìí. mo mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni sà. gbogbo ọ̀rọ̀ tá a sì sọ ń pa àjọba yìí ṣe ká mọ̀ yọ̀ kankan kú òun bẹ́ẹ̀ ká ti ẹ má yọ̀ kankan kú òun bẹ́ẹ̀ bàbá ó dá mi lójú dáadáa ni ọmọ Yorùbá tó dájú akọni Yorùbá ni mí. tọ́ ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí o ẹ̀yin ìjọba káàkiri àgbáyé ẹ̀yin ìjọba Nàìjíríà ẹ̀yin ìjọba ilẹ̀ Yorùbá ọ̀kan nínú àwọn akọni Sunday Igboho irú àwọn èèyàn tẹ́lẹ̀ ń wá ní